Africa Content TV. Embalogmo tó nímọ̀, bàbá ní Yesu mú tó tún lóye. Tọ́lọ́n bá kẹ́ dáadáa, tó mọ̀ tán pè léèyàn, kéèyàn ga láyé bí. Kò ní wájà, tí Táyé àkàndé mi kọ́ ọ̀rẹ́ sí. Pẹ̀lú àlàfin mi wà á sí bàbá bá ká. Tó ń tẹ́ mú mẹ́nu nìyẹn. Àdèlèjà láíláí. Ọ̀rọ̀ tó ń lọ bàbá ní Yésù mú ni ọ̀rọ̀ Táyé ni. Délé kan bá ń ga nílẹ̀ yìí. Ọ̀rọ̀ tó ń lọ lórí nẹ́ẹ̀tì bí ò bá sọ, wọn ò ní gbọ́. Àmì kẹ́ ẹ máa dá sí bẹ́ẹ̀ ṣe é mú mi kẹ́ máa pọ̀ sí. Ẹ ṣe wọn mọ̀ pé mo léèyàn tó yìí, wọn mọ̀ pé mọ̀ mi tó yìí, wọn mọ̀ pé ká mi kú tó báyìí. Táyé lórúkọ ẹ̀ sì wọn mọ̀ pé rí mi gangan. Tọ́lá làbí mi bá a sí ma ọ̀gá Táyé. Tá a ti ń bá a bọ̀ 1993-94. Tá a bá sí 1994 Ajani tó 2024. Ẹ bá ka ọgbọ̀n ọdún 30 years. Bá a bá wà ní 30 years. Tá a bá ṣẹra wa kò yẹ kẹ́yìn lè dá sí. Ọ̀rọ̀ gá àtọmọṣẹ́ ni àkọ́dé mi gbọ́ ọ̀rẹ́ sí. Kí ló dé? Ṣáàtì ẹ̀ járí. Ẹ̀yin apọ̀rọ̀dùn ẹ ṣe Táyé lórúkọ ẹ̀ sì dẹ́ ẹ dá sí. Àjíbọ́lá òbínú torí bí àjọ dì í sí kò lè yẹ nìkan kun àkọ́dé mi gbọ́ ọ̀rẹ́ sí. Ìgbọ́jú ògúnlẹ̀ o ẹ pọ̀ pàṣẹ lé tó Táyé lórúkọ ẹ̀ sì kó jáde kó wá sọ tó lẹ́ẹ̀kan sọ̀rọ̀ báyìí ṣùgbọ́n bọ́rọ̀ bá wá ṣe bí ọ̀rọ̀ tí ẹ bá gbọ́ tó bí inú. Ẹlòmíì òun orúkọ ní bàbá ní Yésù mú lórí ayélujára bí àgèrè. Ọ̀rọ̀ wa ló wá mú bẹ́ẹ̀ nù. Ibi mo dé yìí ẹ má ní lọ́kàn pé Táyé lórúkọ yẹn sí àlèjábọ̀ kankan. Èmi àtọ̀gá mi ó jọ yé wá ní àlàbí mi pa Pasuma. Ẹ ṣe àti gbọ́rọ̀ lẹ́nu bàbá Àyìndé mi wá sí arábá mi. Àyìndé olúwa ayé ibà bàbá mi ọkùnrin òkú. 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 Bí o bá ṣàyìndé o nínú fújì o. Ọ̀rẹ́ mi tí o bá ṣàyìndé bí arúgbà bá máa ṣe o. Àmọ́ ẹ̀dùnpẹ́ àmọ́ ẹ̀dùnpẹ́ òye gbọ́dọ̀. Àmọ́ ẹ̀dùnpẹ́ lórí fújì o. Ọ̀rọ̀ Àyìndé kì í ṣe bínú ẹ̀dá. Ọ̀rọ̀ Àyìndé kì í ṣe bínú ẹ̀dá ló bá ṣe kì í bẹ̀rù yìí. Ẹ̀dá Àyìndé ipa tí ẹ̀ ń kó ṣe ní òun àpọ̀mọ̀dé ó kájí ó ṣe ẹni lórí fọ́. Ọ̀rẹ́ mi àti Pasuma ń sọ láwọn bọ́ ní Yésù ká tó rántí. Olú ọmọ Michael Kenneth. Ọ̀dọ́ ń bẹ́ẹ̀ nílẹ̀ yìí ẹnu sùúrù sí. Ẹ̀yin tẹ́ ń dá sí àkọ́dé mi gbọ́ ọ̀rẹ́ sí ẹ̀ṣẹ́ àdúgbò. Ẹnu sùúrù sí dára. Ọ̀dọ́ Yésù mú mi a máa jọ jẹ, a máa jọ mu.
Ìyẹn tẹ bá tẹ̀lé fún 30 years. Bí Pasuma ọmọ bá bínú, ẹ̀yin náà lẹ tún máa tún kù kò bínú. Kò tún sọ̀rọ̀. Ẹ ti gbọ́ tó máa jábọ́ lẹ́nu Pasuma. Kí la gbé bàbá oníyẹ̀sìn mú kí la ju o. Èwo ni bàrán mi dẹ̀ lẹ́rù gbogbo yín ẹ ṣe. Gbogbo lórin tó dá sí ẹ ṣe mo dúpẹ́. Ọ̀rọ̀ tẹ̀yìn náà á dá ọ̀ bẹ́ẹ̀ ṣe fi mí síwájú. Wọ́n bínú. Ọ̀rọ̀ tí Bọ́lá Pasuma yọ ọ̀gá wa. Mẹ́nì nínú yín ló ṣe mú. Ẹ fi yín nígbà tó yẹ kẹ́ fi yín. Àwa tẹ̀lé èèyàn bí ọgbọ̀n ọdún sẹ́yìn. Ẹ wá ní kọ́ máa kọ́ ẹmu sẹ́nu. Ẹ ṣe ibi tẹ́sí bẹ̀rẹ̀. Ẹ ṣe ibi tẹ́ bá dé. Àdúpẹ́ o Yéṣu fún ibi tẹ́ mú wa lọ. Ẹ ṣe ibi tẹ́sí bẹ̀rẹ̀. Ẹ ṣe ibi tẹ́ bá dé. Àdúpẹ́ gbogbo òdìlú. Ibi tẹ́ mú wa lọ. Gbogbo ẹ̀yin gbọ́ yìí sọ yìí láàrin wa o Olúwayé ní Fújì ti sọ̀rọ̀ wa ó ní gbogbo tó bá jẹ́ mọ̀jàrú Ọlọ́run á bá mú wọn lẹ̀ ẹ̀yin dẹ́ẹ̀dẹ́ bá ń sí wa ẹ̀rọ ládàkẹ́ tó dá sí Adébísí ẹ ṣé mo dúpẹ́ ẹ kú àdúró tì bí èèyàn bá gbẹ́ràn Paso ó ti fẹ́ràn Táyé dandan ẹ lọ́ṣọ̀ bí ẹ máa fẹ́ràn Kọ́rẹ́nsì dandan ni kó fẹ́ dùn jí bọ́lá. Ọlọ́run tó dá àwọn òkè yìí nígbàdí. Ẹ̀yin ni mo fi ọpẹ́ ẹ̀mí fún. Ta ni mo tún gbé ga o? Bí kò ṣe bàbá lókè. Ta ni mo tún fi gbogbo ọpẹ́ ẹ̀mí fún? Ọlọ́run tó dá àwọn òkè yìí gbà ní ẹ̀yin mo fi ọpẹ́ èyí fún. Ẹ̀yin ọmọ Kọ́rẹ́nsì ká tó dájọ́ lẹ̀ orin ọpẹ́ dá lọ́lú Kọ́rẹ́nsì láwọn máa kọ. A máa kọrin ọpẹ́ díẹ̀ akọ̀dẹ́mí Kọ́rẹ́nsì kẹ́ẹ̀ tó máa jó. Látijọ́ tí mo ti ń
bá bọ̀ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ o mi ò ní irú ọlọ́run tèmi túnde bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ o láti jọ́ tí mo ti bá bọ̀ ó fi ẹ́ bẹ́ẹ̀ o irú ọlọ́run tèmi nìkan bẹ́ẹ̀ o. ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí wọn ò ní dákẹ́ ń bẹ̀. ẹlòmíì ó ń wọ́nà lábọ́ ní Yésùfù láti ta sí mi. ẹgẹrin ó wá rọrọ̀ kékeré. ó fi ẹ̀wọ̀n lé sí ara ẹṣin. àṣemọ́lẹ́nu báyìí ní íńtánẹ́ẹ̀tì. bàbá ní Yésùfù gbogbo yẹn ṣe ń mọ́ni. wọn ò ní gbàgbé yín. wọn ò ní gbàgbé yín ọmọ ṣe ní tẹ̀fẹ́ ṣe pọ́tà eré. ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí. Olúwayé mi wá síwù bá mi Àyìndé wọ́n ti sọ sí ẹ̀yin tẹ́ ẹ bá ń bínú bàbá ní Yésùfù ní ẹgbẹ́ sára ọmọ ṣe é níbẹ̀ kọ́ra ẹ̀sìn Adébísí. ilé bàbá olè làwà yìí orin ọpẹ́ ni wọ́n máa kọ nǹkan mi tí ó ṣẹlẹ̀ bàbá ní Yésùfù wọ́n ti ń yí mọ́ ẹlòmíì ní tí bá dójú agbo gbogbo ló tí mo kọ́ ni mo fi ń sọ̀rọ̀ gbogbo mọ́tò tí mo rà wọn ò já wọn ò gbádùn ìyẹn lásán ó ń bẹ̀ lómi nínú wọn wọn lọ́mọ Táyé dáná rẹ̀ mú bí bá ti dẹ́kun màá ní bàbá náà rẹ̀ mú ṣé bàbá wèrè ní kí n péra mi ọmọ ṣe é níbẹ̀ ẹ má gbàgbọ́ yẹn wọlé ẹ gbé yẹn tì ẹlòmíì ní pé bí bá kọ́ lẹ́sẹ̀ kò wọn ò jẹ́ agbádùn irun eléré ló ń ṣe kíní kan kékeré báyìí ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ olóṣèlú ni ọ̀lọ́wọ́ gbogbo ń tábà ṣe agbọ́dọ̀ sọ àkàndé mi kọ́ ọ̀rẹ́ sí Táyé gbọ́ bàbá wa dábàá sọ̀rọ̀ kékeré báyìí àti lógo lọ́wọ́ ni. a ò gbọ́dọ̀ sọ kankan rárá. ṣé kí wọ́n torí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn tó ń gbádùn mi lórí afẹ́fẹ́ aláwọ̀ láti kí wọ́n torí ẹ̀ kí n dákẹ́kọ̀ọ́. ọ̀rẹ́ mi àtàlà mi ní máa sùn à ìyẹn ò ṣe dá sí ẹgbẹ́ ẹ̀ tí o. ọ̀gá tèmi ní Paso láti bí 30 years ìṣẹ̀yìn lẹ́wọ́ tó orí wa ẹ̀ ń bínú lásán. aláwo oníṣẹ́ fíìmù Adékúnlé ṣẹ̀ṣẹ̀ yìí lẹ́ tó orí wa àwọn bínú lásán. ọ̀gá mi là aláwo. àwọn méjèèjì wọ́n rí sí hírò ẹ̀ẹ́dẹ́ ló ń tún sí ẹ̀ báyìí. ẹ̀gbọ́n tó ń bí ẹ̀gbọ́n tó ń bí ó tó ń bí inú gangan lẹ̀ ń sọ àpàdé mi gbọ́ ọ̀rẹ́ sí ẹ ṣáà má bínú súnmọ́ wọn ò ní dákẹ́ ẹnu ọmọ ṣe é níbẹ̀ bàbá ìṣúdá
ọkùnrin kẹ́ni ọmọ ṣìkìṣìkì ṣìkìṣìkì ooo ṣìkìṣìkì ooo ṣìkìṣìkì dàdí òní òwìrì bí o bá ṣe ṣìkìṣìkì lára ọ̀dọ̀ ni kò lè sí ilé mi gan nínú àárí akọ́jọ́ bàbá òní oṣù ọmọ òṣèlú mi ẹ̀yà bèrè ẹlẹ́sẹ̀ kọ́ ẹ̀yà mi ní kàkà kó súnmọ́ àlọ́ ló ń dání kàkà kó súnmọ́ àlọ́ náà. Kàkà kó súnmọ́ àlọ́ náà o. Lọ́nà alábọ́sùwà lọ́dà o. Alábọ́sùwà lọ́dà o. Lọ́dà ni alábọ́sùwà lọ́dà. Alábọ́sùwà lọ́dà o. Ọmọ òṣèré tẹ ọ̀rọ̀ wá sí. Àrígbàjẹ́ ààyè ọmọ ọba ọjà. Lọ́dọ̀ bàbá olóòmù ta. Yorùbá àrígbàjẹ́ ọ̀dọ́ mi pápá láàyè ọ̀láyé wájú. Láyé wájú bàbá olóyè àwọn àṣù. Bàbá àṣà ló jẹ́ láyé oje. Balógun gbogbo bá balógun àrígbà àjọkọ̀.